Bẹ́ẹ̀ ni mo sọ fún yín ẹ lè bá mi dánrò ẹ̀wò torí tẹ́ bá bá mi dánrò ẹ̀wò èmi àrùn yín ni máa rún yín gidi. Wàá rún mi máa rún yín orí ẹ̀kẹ́ wàá rún ẹ̀kẹ́ ọdẹ yóò fún mọ́ bẹ́ẹ̀ ó dùn mí pé mo fẹ́ rọ́ọ̀ṣì lọ sí ibi mítìn tí mò ń ṣe báyìí ni wàá rún èmi ẹkùn. Àkọlé eré alárinà Yétúndé ojú tó sọ̀rọ̀ o. Eré àwòrẹ́rìn, àwòkọ́gbọ́n, àwàdà ẹ̀rín tàkìtì. Àwọn òṣèré apanilẹ́rìn jàǹkànjàǹkàn ló máa kópa. Yétúndé ojú tó sọ̀rọ̀, ọmọbìnrin tó yí gbogbo ọkùnrin lórí. Àwòtúwò lójú afẹ́. Yétúndé ọmọgàwé lẹ́wà àyàn tójú bọ̀lọ̀bọ̀lọ̀. Ilé-iṣẹ́ Aláròyé dé láti pa tọmọdé tàgbà lẹ́rìn. Aláròyé ẹ dẹ́kun ẹ fìdílé nǹkan. Aláròyé o. Ká lọ wo Yétúndé ojú tó sọ̀rọ̀ o. Aláròyé o. Yétúndé o, Yétúndé mi dá. Yétúndé o, Yétúndé mi dá. Yétúndé ojú tó ń sọ̀rọ̀ ẹlẹ́yinjú ẹ̀gẹ́. Yétúndé. Ṣorí inú supermarket yẹn ló fẹ́ wọ̀ o. Ibẹ̀ ló fẹ́ wọ̀. Ṣe ni rí mo rí jù náà mo ṣàní sùúrù bẹ̀yẹn o jẹ́ kó farabalẹ̀ wọlé kàdé lọ ka mọ́bẹ̀ straight. Rárá jẹ́ ká bọ́lé tẹ̀lé má jẹ́ kó escape ẹ̀ close mark ni kò fún wèrè. O gẹ̀tẹ̀ ju o gẹ̀tẹ̀ id má gbàgbé wo discussion wa ṣe normal o. Kò sí gírì ẹ̀yin lọ ṣe tiyín ẹ fi tẹ̀lé ẹ̀fẹ́ mi. Okay. Yes, so yeah. Wá mi ṣe kó gbogbo ẹ̀ pọ̀ very quickly. Madam yín pupa tó máa ń wà bí yẹn dà. I catch you. Táwọn owó yìí irọ́ ni o. Yétúndé báwo ni nǹkan? Adúpẹ́ o. Ojú tó rí ẹ gbó. Ojú tó rẹ̀yìn gan gbó ẹ pọ́jọ́ mẹ́ta. Ìwọ tí mo wá ẹ tí mi ò rí ẹ. Báwo ni brother yín tẹ ló l'accident ń gbà ẹ? Adúpẹ́ fọ́lọ́run wọ́n sì wà lẹ́nu ẹ̀ but mo ti ń gbádùn. Okay, ẹsẹ̀ yẹn wá ń kọ́ tó sọ kó kán bí nǹkan. Ó máa serious gan mà ni. Wọ́n ti gé o ẹsẹ̀ kan ló kù báyìí tán. Wọ́n gé lẹ́sẹ̀ kan? Bẹ́ẹ̀ ni. Báwo ló gé jí gan? Ó ti tó ṣéwọ́ náà tí wọ́n fẹ́ máa sunkún again ní báyìí. Àbúrò mi ni. Sorry my dear, pẹ̀lẹ́ ṣùgbọ́n màá sunkún mọ́. Má wọrí ara bọ̀dá yín máa yá, okay? Sorry my dear. Ẹ ṣé gan. Yétúndé àyà tó ń sọ̀rọ̀. Èmi ni o. 37,000 gbogbo yín sà. Ó ṣe my dear. Èmi ni mo máa sanwó yín lé ni. Bá mi àdì owó tèmi pọ̀ mọ́ tiwọn. Kí ló ń ṣe ẹ Yétúndé? Ṣé o mọ nǹkan tó ń sọ ṣá? Wàá san owó tèmi. Kí ló dé tí mi ò lè sanwó yín? Ẹ wo eléyìí tí mo fẹ́ ṣe léni nìyẹn bí mo lè ṣe máa ṣe nǹkan mi nìyẹn mo máa sanwó yín léni ni ṣé mo kéré jù ni wo bá mi wọ́n wọn lẹ́sẹ̀gbẹ́ kan máyì kan disturb èmi àti kàṣíà èmi ni mo máa sanwó léni. irọ́ ni o. Ẹ wo sista mi ti pàṣẹ ó lè ṣe wíyẹn ló ṣe máa rí no more compare. ìwọ́gọ́ tiẹ̀ wá fọ́ níjú sí style lọ. Bẹ́ẹ̀ni sá. Ó tiẹ̀ ti dá a jẹ́ pé ìwọ ni mo máa fa iṣẹ́ àti ẹ̀lẹ́ lọ́wọ́ nìyẹn ṣùgbọ́n àmì ìyànjọ ẹ̀ torí mo lọ́ọ̀fù ẹ̀ gan-an. Yes sir. Bẹ́ẹ̀ mi ò ṣiṣẹ́ ọ̀fẹ́ o máa gbowó. ẹ̀yin ẹ̀ fowó lẹ̀ àwa máa ń fowó ṣeré ni kò sí nǹkan tó bá fẹ́ máa fún ẹ tó ti yẹ bẹ́ẹ̀ yẹn wọ́n máa ń bá sọ̀rọ̀ dáadáa o. Máa bá wọn sọ̀rọ̀ ṣùgbọ́n kí lorúkọ ẹ? Kẹ́mi. Kí lẹ̀ ń sọ tẹ́ ń tẹnu bọra ilé ẹnu ń bẹ̀ yẹn? Sista mi ara ọmọ mi ti ń gbóná. Máa wọlé lọ bá Yétúndé o ṣé o mo dúpẹ́ o. Àtúmọ̀rin. O ṣé. Okay, Maria, ó bá mi kí ọ̀gá yín yẹn pẹ̀lẹ́. Ṣé mo sì fún ẹ lówó the last time now? Toro wa ń bójú jẹ́ bí n pé ó yẹ kí n drop nǹkan fún ẹ. Orí ẹ ò pé.
Ó máa ṣe o. Yes, sir. Yes, sir. Etí, ìwọ ló ṣe shopping fún mi báyìí. Àbí ṣé kò dà ní? Give me that thing, my dear. Ó ṣe. Ó ju ojú ọgọ́ lọ. Yétúndé, súnmọ́ mi. Ó mọ̀ pé gẹ́gẹ́ bí mo ṣe sọ, all right, mo ti níyàwó nílé. Àmọ́ èmi àti ìyàwó mi ti sọ̀rọ̀. Ó dẹ̀ ti sọ fún mi pé òun faramọ́ tí bá fẹ́ fẹ́ ìyàwó kejì. Kẹ́nẹ̀. Dádì wá. Ìyàwó kejì kẹ̀. Obìnrin mélòó ló lè gbárù ẹ̀? Tèmi gbà o. Ìyàwó mi gbà. Náà ó ní pé bí mi ṣe ń ṣe òun o, tí mò ń sọ òun sókè, tí mò ń sọ òun sílẹ̀, ní pé ẹ̀mí òun ò gbé mọ́. Ọ̀nà owó lẹ́yìn náà ń gbé gbà. Báwo lè ṣe ń sọ wọ́n sókè tó yẹn tẹ́mi wọn ò fi wá gbé mọ́? Wọ́n ń gbó jìgìjìgì ni. Jìgìjìgì bá kó jìgìjìgì wọ́n ń gbó gidi. Ẹ lè bẹ́ mi dánrú ẹ̀ wò. Bẹ́ẹ̀ ni mo sọ fún yín. Ẹ lè bá mi dánrú ẹ̀ wò. Torí tẹ́ bá bá mi dánrú ẹ̀ wò, èmi á run yín ni. Máa run yín gidi. Wàá rún mi. Máa run yín o. Èmi ẹkùn. Wàá rún ẹkùn. Ọmọdé yóò mọ mi bẹ́ẹ̀. Ó dùn mí pé mo fẹ́ rọ́ọ̀ṣì lọ sí ibi mítìn tí mò ń ṣe báyìí ni. Wàá rún èmi. Ẹkùn. Dájú wa, ẹ wo máa run yín. Mi tún wá ní run yín nìkan. Ṣé bó tẹ̀ ṣe ń ṣe mí gan, ẹ ti jẹ́ kára mi fẹ́ máa ṣe gìjìgìjì. Tí bá ṣílẹ̀kùn yín, tí bá rọ yín wọ mọ́tò, máa rún gbogbo kinní yẹn máa fún pọ̀ gidi ni o. What do we hear of this? Ọmọkọ́mọ. Mo ti try mọ́tò yẹn látàárọ̀. Kò ṣiṣẹ́ o. Kí ló tún ṣe báyìí? Kí ni kickstarter tó ní a máa rà ní 250,000 yẹn wọ́n ní. Òun ló fà. Ó ti tó. Stop. Ó ti tó ẹ. Máa lọ. A máa wá kàn ṣe sí. Má wọrí. Èwo ní pé kó máa lọ, kí ló wá fẹ́ ṣe sí mọ́tò? Ẹ wo ẹ̀yin ẹ má ṣe yọnu tiyín. Ẹ̀yin tètè wá máa lọ. Tẹ́ bá ti dé kẹ́ pè mí ṣẹ́ gbọ́. Ṣọ ṣiṣẹ́ ń gbọ́dọ̀ tó ń sọ kémi tètè máa lọ. Ìmọ́tò tiẹ̀ ń kọ́ báwo ni wọ́n ṣe máa kúrò ń bíbà. A ní kẹ́ má wọrí nípa ìyẹn kò lè. Iṣẹ́ tí ò bá ti ṣiṣẹ́ a máa manage. Ẹ̀yin má ṣe yọnu. Ìwọ sí nìyẹn nàún. Yétúndé báwo ló ṣe ò fẹ́ kí n tọ́jú ẹ ni? Báwo ló ṣe ń gbẹ́mí mi gbóná báyìí? Báwo ni ìyàwó tí mò ń bẹ sọ̀rọ̀ fífẹ́? Ìyàwó tèmi a máa ti mọ́tò káàkiri ṣó bójú mu. Ok, mo ti mọ nǹkan tá a máa ṣe. Ó yá bá mi tún fi account number ẹ síbi. Mo ń gbé lórí fẹ́ fàkáǹtì bí mọ́tò yẹn gan pàápàá sì máa change ẹ̀ àmọ́ sì fa account number síbẹ̀. Kì í fẹ́ gbogbo orú nǹkan báyìí. Ṣé wọ́n lo bèrè ni èmi ṣàmú fẹ́ fún ẹ. Mo ti send 500,000 nísìn. So torí tó bá fi 250 ṣe àwọn nǹkan kan ṣì wà tó ṣì lè fẹ́ touch. Ọkọ mi ò ṣe. Gáyí jọ. Mo fẹ́ fífẹ́ ṣe mí léṣe. Mo láṣì máa change mọ́tò yẹn. Láṣì máa change. Wo dúró tẹ́ǹtì fún ẹ ní. Gbàmàdà. Èmi ni mo nílé sá. Yes sir. Àná mi má wọrí. Ìwọ náà èmi náà mo fẹ́ fún ẹ tẹ́lẹ̀ náà ni. Mo fẹ́ fún ẹ kan tẹ́lẹ̀ náà ni. Jẹ́ ìṣubú yọ nǹkan fún wọ. Fún wọn pé bó ṣe ń lọ gbogbo yẹn wọn máa kẹ́ ìyàwó dádì wa nìyẹn o fíríkì dádì wa nìyẹn ló ń lọ yẹn o wà á máa yọ owó wà á máa fún wọn. So ti yé ẹ bẹ́ẹ̀ yẹn so tó bá ní ìdẹ́ni owó kò yọ nínú ìtí mo sẹ́ndì sí ẹ wà á tún sẹ́ndì sí. Ṣùgbọ́n ṣe gan ni ṣé fẹ́ fífẹ́ ṣe mí léṣe mi ọkọ mi ṣe fẹ́ pa mí. Tí ìbá fífẹ́ pa ẹ ta mo tó fẹ́ fífẹ́ pa kò tiẹ̀ sí ìfẹ́ tí mo lè fún ẹ ẹrù ayé ẹ yìí ẹ máa kọ́ bẹ́ẹ̀. Dáàdì o kí ló dé látẹ̀kọ̀ òde dúró ṣó ni máa lọ ni. Èmi sọ ẹ jẹ́ kí n sọ dáàdì ẹ wọ ẹ fi ọkàn yín balẹ̀ ẹ̀yin lẹ ní wọn kò síbi kankan tó fẹ́ sá lọ èmi lọ́lọ́pàá ẹ̀ mo dẹ̀ máa mọ́nítọ̀ ẹ̀ pa. Ọlọ́pàá. Ọlọ́pàá sọ ló kó rẹ̀ dáhùn. Àbí kí tún. O ṣe máa dẹ̀ á ọmọlúwàbí. Yes sir. Ó pa mí ó pa mí Yétúndé ó ti ń fàyàrọ mi. Mami fàyàrọ yín o. Yétúndé ó ṣiṣẹ́ mẹ́yìn bọ́lá kúrò tí Yétúndé ojú tó ń sọ̀rọ̀ ní ẹni àbáyá tó ń mí. Méjèèjì ni. Àyà tó ń mí jòlójòló. Mí jòlójòló. Ó yá tètè wá máa lọ. Kò sí bí mo kí n lọ mọ́. Ara tètè wá máa lọ. Màá pè ẹ́ ṣùgbọ́n Yétúndé máa ń fojú mi sọ́nà o. Wọn ò bí mi re. Yétúndé. Why? My baby. You're shit, yeah.
My baby. Mwah. Oh, no. Bye. 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 Oya, ṣìnà sí mọ́tò. Kickstarter ti ṣiṣẹ́ ni. Wọ́n ti ṣiṣẹ́ ìyá mi. Ṣé rí pé chief wà mẹ́tẹ̀lẹ̀ àwọn ló ṣe ń dákú. Má lọ right o, left ni kò gbà. Right ni dáadọ́ agbáǹgbà tó ń lọ. Èrè, mo jẹ́rìí ẹ. Owó iṣẹ́ tí dáàdì ẹ fún ló ń ṣe yẹn. Àánú máa yẹn dẹ̀ ṣì bí ẹ. Kò tiẹ̀ mọ̀ pé òun ti forí kò. Ó forí kò, dáàdì wá forí kò jábìnì, ó forí kò. Ó forí kò, dáàdì wá forí kò jábìnì, ó forí kò. Ó forí kò, dáàdì wá forí kò jábìnì, ó forí kò. Gẹ́gẹ́gẹ́ dìgẹ́, ó forí kò, dáàdì wá forí kò jábìnì, ó forí kò. Ó forí kò, dáàdì wá forí kò jábìnì, ó forí kò. Ó tiẹ̀ ti forí kó dá. Ó forí kò, dáàdì wá forí kò jábìnì, ó forí kò. Sunday.